ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé ò fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ẹni yìí ni yẹn ní tẹ́láíláí. Ẹni ẹ̀jẹ̀ ni yẹn ní débàjẹ́. Ṣẹ́ni láti bí ọ̀sẹ̀ kan báyìí, ó ti fẹ́ lọ bí ọjọ́ mẹ́wàá báyìí. Mo appreciate àwọn èèyàn káàkiri. Ẹni bá mọ̀ ń rò á mọ̀ pẹ̀dá. Àwọn èèyàn kan ti ní pààtì kankan nínú life mi láti bẹ̀rẹ̀ ọdún ó ní mo appreciate káàkiri. Ó ní mo àròkọ yìí. Mo list orúkọ ni nínú ilé mi nọ́mbà 10 lẹ́wà. Mo ṣe débì ilé ni. Ó ní gift ẹ̀bùn tí mo ti rà olókùn mi. Tí bá ti kúrò mi mú lọ bò mí, ẹ̀bùn yẹn wà bí ẹ̀yin ni mo fẹ́ gbé fún. Saamu, iye mi náà. This is incredible. Ipe ẹrù orí ẹkàn mi ládùúgbò. I'm so happy. In fact, àwọn colleagues mi àtàwọn subordinates mi gan níbi iṣẹ́ gan kò tiẹ̀ sẹ́ni tó ronú lọ burúkọ bẹ́ẹ̀, but for you to think in that manner, Saamu, inú mi dùn gan. Ẹ ṣé gidi gan. Wow. Èèyàn lánìí yìí, ẹ fún mi lówó rí o. Ẹ fún mi lówó rí o, but ẹ contribute sí life mi. Kí ló fà? Ẹ máa ń rẹ́rìn tẹ́ bá rí mi. Ìtẹ́ wá ṣègùn tó wú mi lórí jù ó ní gbé àdúgbò tẹ̀ ń kó. Ìyẹn public toilet ẹ máa ní kó wá kó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kẹ́ni kó wá kó ní January. Yà mo rántí. Ṣé àkọ́kọ́ náà ní mí? Ó dà pápá tún yín. Bẹ́ẹ̀ni, méjì yẹn wọ́n máa ń wú mi lórí gan Easter tí bá ti rántí. Ẹ pẹ̀lẹ́. Rárá, ẹ wò, mo ti ti ìpàdé. Ẹ̀bùn tí ń rè. Saamu, èyí pọ̀ kẹ́. Ẹ má jẹ. Tẹ́ bá wọlé yàrá ní ẹ̀jẹ̀ yìí nìkan lẹ́yìn. Ẹ ṣé gidi gan. Ta ni ẹ kó wọlé? Sister. Ẹ wo, ẹ má bínú sí mi. Ó yẹ kí n ti join yín lẹ́tẹ̀ kan. Saamu ni mo tún ní àlejò wọn náà. Àwọn náà ṣe ẹ̀dínsìn ni. Mo pè yín náà nọ́mbà yìí lọ. Ẹ má bínú sister, ẹ má bínú. Mo ní kí n dá wọn lóhùn. Àbẹ́ẹ̀ rí nǹkan tí mo rí ni. In fact, I'm so surprised. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Saamu gan-an. In fact, inú mi dùn sí. Lóòótọ́. Ẹ̀yin náà ẹ wò. Bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Saamu, ìgbà wo lẹ ń bọ̀? Saamu. Sá. Sister mi ló ń bá yín sọ̀rọ̀. Gbẹ́wọ́lé wọlé. Ó dà. Ẹ bá tiẹ̀ mọ̀ gbà tí mo wọlé, ẹ ṣáà ti rí mi lórí ìjókòó bá. Àbí ìgbà wo lẹ ń bọ̀? Níbo ni? Ilé mi. Láti wá ṣe kiri. Láti pè mí náà lẹ́bùn. Gbárí ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ má dàgbà lábọ̀. Tọ́lọ́ máa fún ìyọ̀lẹ̀bùn àwọn ajẹ́wọ̀. Má pàkúta sọ̀rọ̀ mi o, ó yìí níbi tí mo lọ o. Ẹ wo ẹni sórí burúkú jàre. Ẹni èèyàn rí òní mo gbé gift wa. In fact, mo appreciate Saamu. In fact, à ń jáde ń sìn ní àwọn tó kù ní dúró dé wa. Tí má ti ń padà bọ̀ láti ibi tí mo lọ, definitely máa yà lọ́dọ̀ yín nílé. Màá tún lè dúpẹ́ sí ṣe ti gbọ́. Ẹ ṣé gan-an ni o, mo appreciate. Ẹjọ́ yẹ mú wa. Mú. Ẹ bá mi mú ní sá. Owó gift sá. Saamu, kí ló tẹ̀ ń rẹ́rìn náà? Wọ́n ké ni o. Ṣé nǹkan tó ń sọ yìí ṣo fọ́ọ̀nì ni? Saamu kò yé mi. Ṣebí gift ni? Gift ni. Èmi lẹ́dẹ̀ wá gbé fún. Bẹ́ẹ̀ni. Kí n fún yín ní. Bẹ́ẹ̀ni sá, mo náwó kan lórí gift yẹn, ẹ máa ní láti ṣàánú mi lórí ẹ̀dín o. Mo náwó kan. Ẹ sá, ẹ máa ṣàánú mi ni o. Ṣé ni mo gift tó wà lọ́wọ́ yín tó parí gift yẹn 6,200 ní sá. Specially mo ṣe fún yín ni, rọ́lọ́ ń jẹ́ kẹ́ ẹ rí ṣe. Gift àwọn gift wà bí ní 2,000, wà bí ní 1,500, wà bí ní 1,200, wà bí ní 5. Oríṣiríṣi oní 10,000 wà bí oní 6,200 mo gbé fún yín. Kẹ́hìn náà bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ ọmọlúwàbí ẹ̀kan bá pàjọ́ èdè ní ẹ̀ fún mi ní 15,000. Ẹ má wọ bí ní kẹ́hìn. Sister, ẹ rẹ́rìn ni. Okay ni.
kele lele rẹ. nǹkan tó wà lẹ́nkùn ṣọ́ọ̀rọ̀ ẹ̀rín náà bọ̀dá Sàámú lóòótọ́ mo appreciate gift gan in fact inú mi dùn sí gidi gan bọ̀dá Sàámú ẹ mọ̀ ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ́ bá mi gbé. wọn ò lè fi oore yín hàn yín kan tó gbé lọ oore yín ò ní di tẹlomi oore yín ò ní di àpẹkálé ẹni wájú nìyí ẹsà téèyàn bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá dèrò ẹ̀yìn ni o ẹni dèrò ẹ̀yìn o. ṣé ẹ ṣe pé fún mi ni. mi ò ṣe pé fún yín mo gbé nǹkan fún yẹn wá ní kí n máa gbé padà lọ ààrẹ wá wọ́ sínú ẹ̀yìn yẹn kò dẹ̀ di dáa ọlọ́run ní járe bí ẹ̀yin lẹ́ni ọlọ́run ò ní fi ìṣòro 50,000 wọ̀nyí 50,000 ni màá gbà 6,200 ni mo ná lórí gift but 15,000 ni màá gbà. Yes sir. bọ̀dá Sàámú nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé 15,000 tẹ́ bèrè mi ò ní o mi ì lè fún yín ní 15,000 máa fún yín 12k. ó dáa tí orí ẹ̀wà ń kọ́ tàwa ní kó short. ẹ kówó sí mi lápá bẹ́ẹ̀ mi àti yín jọ ṣòwò owó papọ̀. èèyàn ńlá nìyẹn jẹ́ kó pé 15 1 2 3 4 5. ẹ wo ẹ gbà 6 7 8 9. iye tó wà lọ́wọ́ mi nìyẹn ẹ gbà ẹ ṣé gan. ẹni dẹni àmì ẹ ṣé. wọn ò ní wá yìí tì ẹni wájú nínú ẹni dèrò àmì ẹni sórí burúkú àmì Jésù lọ́la ẹ ṣé. àti bọ̀dá Sàámú ẹ sọ nǹkan kan. mi mọ̀ tí mo fẹ́ ka mi mọ̀ fatia mo mọ̀ fatia mo èèpọ̀ pé lọ́la fatia mo mọ̀ pé àwọn ẹni mímọ́ tó mọ̀ fatia wọn àti bá a kà nínú ẹ̀mí ẹ wo lọ́la fatia ìyá máa bá yín lórúkọ Jésù lórí abá yín ayọ̀lá máa fi lọ́dún ìjà akọ́dún o akúyèdùn mo tún lọ bò mí o mo lọ ìgbélòǹké o orí ẹ̀ tó bàjẹ́ yẹn ìgbélòǹké o. ó pọpọ ìtọ́sójú ogun jáde bàrábìyì ló kọ lẹ́tà ọkọ ẹ̀ wá lójú ogun lè kọ lẹ́tà sí wọn lójú ogun oníkọ́ pòsíṣọ́ ọkọ òsì gbé ti máa kú. machine gun yìí ilé náà fẹ́ bọ́ọ̀bù dání ọkọ ni wọ́n bọ́ọ̀bù bó ṣe pàdánù ọkọ sójú ogun yìí olówó àbúrò rẹ̀ ní oṣù. gbogbo àwọn young boy tó fáìn ládùúgbò gbogbo wọn lọ rẹ o wá ń gbà tán wọn sára tẹ́rẹ́tẹ́rẹ́ káàkiri àbí ọlọ́jẹ́ ká tọ̀ wọ́n lọ tó bíi 10 lára ẹ̀ kó lọ bímọ. ẹ sà ẹ̀yin nìkan ní kẹ́ẹ̀dá wo ẹ̀bùn yẹn o ẹ má wò lójú èèyàn o tó ti yé yín oríire ti yín nìyẹn o àkú ọdún àkúnyèdú o agbára ọlọ́run ìrìn ayọ̀ àbáwá o ẹ dẹ̀ máa ń há adìyẹ tẹ́ máa ń kó wá láti fáàmù ẹ há délé mi náà ṣe gbọ́ ẹ fún mi méjì akọkàn abo kan èmi ò lè pa tèmi. mo rí mu èdè sọ́nù. àǹtí mi ẹ wò mí ràn ni. ó kù tiẹ̀ ó ti dé bẹ́ẹ̀ lónìí. ẹ wo ìyẹn tiẹ̀ kéré ẹ wo àwọn tó ń dúró dè wá ẹ jẹ́ ká tètè máa lọ. kí tún nìyẹn. a lè kọjú tó rè o ní láti nǹkan tó wà ní I need to check this out. This one does not matter àǹtí ẹ fílẹ̀. It does. In fact, I'm so curious now. We need to check it out. Open it now. Check àwọn nǹkan tó wà nínú ẹ̀. Ṣé yàn gba gift kí yàn máa mọ̀ nǹkan tó wà nínú ẹ̀ ni? Goldberg àǹtí mi ìṣáná mẹ́ta àti gbákọ. Bó ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni gift wọ́n ṣe rí. Bọ́dá Sam. Ẹ̀yin ni. Èmi ni mo wá bí. Ẹ tí lọ ilẹ̀ ti ṣú. Mo mọ ilẹ̀ òkè ṣú fèmí. Ilẹ̀ mi ò ṣú. Ẹ ti fún mi gift mo dẹ̀ kí yín pé Bọ́dá Sam ẹ ṣé o ẹni kò tọ́pẹ́ Bọ́dá Sam ẹ ṣé ẹni kò tọ́pẹ́ kí lẹ tún dúró ṣe báyìí. Ẹ notice pé nígbà tí mo fẹ́ sọ pé kò tọ́pẹ́ ẹ̀ mo ṣe báyìí kò tọ́pẹ́ mo kọjú síwájú báyìí mo ní kò tọ́pẹ́ ìgbà tí mo fi kọjú sẹ́yìn báyìí ẹ ti tilẹ̀kùn ó dé ìlọrọ tèmi fẹ́ sọ tẹ́yìn fi tilẹ̀kùn yẹn nígbà tí mo sọ pé kò tọ́pẹ́. Really? Bẹ́ẹ̀ mo ń gbọ́. Yes ma jerry nǹkan tí mo fẹ́ sọ fún yín gangan òun ni wípé mo fẹ́ gbowó gift tí mo fún yín. Owó gift tí mo present fún yín mo fẹ́ gbowó. Gift tẹ fẹ́ mi ṣé mo rán yín ní gift ni
ṣé bí ìfẹ́ ní ilẹ̀ fi pín gift kiri èwo wá lówó tẹ wá ń béèrè. ẹ má ṣe báyìí máa ọmọlúàbí nìyí àsìkò tá a wà yìí èèyàn fún a máa ń fúnra nìkan ni èmi ti lọ stress ara mi mo lọ ra wrapping paper mo lọ ra container mo dẹ̀ kó àwọn nǹkan oríṣiríṣi sínú ẹ̀ tó wà expensive tó dẹ̀ wà valuable mo ti gbé wá fún yín ẹ̀yin wá fún mi ní ẹ̀yin náà ẹ̀ return ẹ̀ ẹ̀yin náà máa fún mi lówó padà. kò sí wàhálà máa gbé gift yín padà. ẹ má dánwò orílẹ̀ jẹ́ ẹ̀ ní dìrò tẹ́ bá dá gift padà fún mi má dàbẹ́ nípa ìwà àwọ̀ sáwọn èrò ẹ̀yìn fẹ́ lọ́jọ́ ìwọ̀n padà nìyẹn o ẹ ní dèrò ẹ̀yìn mọ̀ láéláé o ẹ má fún mi lówó ni ó wá kéré jù torí bí gift yẹn ṣe wà fún àlóébù tó ẹ má fún mi ní 20k. 20,000. 20,000 owó kí ni mo rán yín ní gift ni ṣé mo bẹ̀rẹ̀ ní gift ẹ̀yin kò lè wá gift wá gbé fún mi ni owó ní 20k tẹ́ wá ń béèrè. ẹ má fún mi ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ jù bẹ́ẹ̀ lọ ìyá fún mi ẹ jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọ mẹ́ta ẹ fún mi 20,000 ẹ. ó ti da ọ̀rọ̀ yín ti yé mi ìfẹ́ ká jà ẹni tí bá ti fún yín tó bá ti wù yín kẹgbà. àti ẹni jà àsìkò ọdún láwà máa là látara yín ni ẹ̀yìn pípọ̀. ẹgbẹ́ lómi ẹgbẹ́ gbà. 1 2 3 4. 5,000. nínú 20,000. 20,000 owó kílẹ̀ kílẹ̀ ìbá mi sọ gan gift tí mo gbé fún yín wá expensive gan now. Really? àmọ́ sọ pé 20,000 ẹ̀ fún mi ní 5,000 naira owó kí ni túmọ̀ yẹn now. 5,000 náà ń ṣòwò ṣé mo bẹ̀ yín ní gift mo tún fi 5,000 tún complain. gift pọ̀ bí o gift oní 1 to 1 bí o oní 750 naira 1 bí size olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn lọ́la pè yín náà ó ní mo ṣe gbé gift tó wá expensive tó yẹn tí mo fi gbé fún yín gift tí mo fi gbé fún yín yẹn gift tí mo gbé fún yín yẹn owó tí mo ná lórí gift yẹn kí n tó ra container kí n tó ra wrapping paper 5,700 ni mo ná lórí ẹ̀ náà. 5,700 lẹ́gbẹ́ fi gba 20,000 ẹ̀rí pé ó lè níyín ó lè níyín bọ̀dá Sàámú tó bá ti wù yín kẹgbà yẹn tó bá ẹ dúró síbẹ̀. ẹ máa gbọ́ ọdún láì ṣe ọdún wo lè ṣe ọdún láì ṣe àsìkò ọdún láì wá Christmas time ó lọ sí New Year tó bá fún ọ ní nǹkan yẹn má dá padà ní ẹ fún mi 20. ṣẹ́ni tí n bá tún bá yín bí bóyá ike ni máa là mọ́ yín lórí ẹ̀. ṣé kí n bá ṣọ́ọ̀tì ní 5,700 ni mo 700 tó kù 700 tó kù nǹkan. 7 ẹ dúró ẹ jẹ́ bá yín bí bẹ́ẹ̀ mi ní fún ọ̀kan mọ́ yín lórí. ẹni bínú ìjẹ mi 700 o máa padà gba 700 mi o ìgìní síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọdún ayabo àsìkò ọdún làwà ọdún ayabo. ẹ pẹ̀lẹ́ sà ẹ rọra sà ó ní ẹ bá sà mo appreciate àwọn èèyàn káàkiri ní àdúgbò ni tó jẹ́ àwọn èèyàn ńláńlá. Saamu ó surprise mi o àbí torí pé nínú ọdún tá a wà yìí you will be the first person to máa wá present mi nírú gift bàǹtàbàǹtà báyìí. báwa ṣe rí ni. no mi ò expect ẹ. olúwa ṣe o. ṣé o wá rí fẹ́lẹ̀ tó wá ṣe yìí ní ohun tí mi ò lérò tó dẹ̀ wá fún mi mo máa compensate ẹ. ó ṣì wá ń bì àbó rí nǹkan tó ṣe wo adúrú ẹ̀bù bàǹtàbàǹtà tó wá present mi. olùkọ́ ń wò lọ́wọ́ ẹ̀ má yẹ kó fọ́ o. Saamu wo bí sórí eléyìí tó ṣe yìí mo máa appreciate ẹ padà mo máa compensate ẹ kó o lè ronú o wá wò pé o fẹ́ ṣe nǹkan tó tó yìí fún mi I know o deserve more. ẹ ṣe gọ̀sà. Saamu no o try go. ẹ ṣe. wo máa compensate ẹ. ní next year ni àbí. no very soon fọkàn ẹ balẹ̀ wo táwọn èèyàn mi gan bá dé máa sọ fún wọn pé Saamu débi o ó dẹ̀ gbé ẹ̀bùn wa ó ṣe gan. àwọn èèyàn yín yẹn máa dé bá mi ń bí ni o. ẹnu wọ́n sì lè pẹ́ àsìn tó bá dé máa sọ fún wọn. ìgbàkigbà tó bá dé ọmọ bá mi ń bí ni mi ti lọ. kí ló dé. no ẹ̀yin lẹ́sọ̀ọ̀sẹ̀ lè máa compensate me very soon ti pé. wait o me understand o gbé gift wa mo dey appreciate ẹ mo wá ń promise ẹ pé lágbára Ọlọ́run fún wọn tí wọn náà ṣe ìfẹ́lẹ̀ tó ṣe mo máa compensate ẹ. ẹ wá sọ pé very soon mo á ní soon ti pé ẹ mọ̀ pé lẹ́tà mẹ́rin ni zoom soon so ó dẹ̀ ti ọ̀rọ̀ tẹ́tẹ́ ti sọ lẹ́yìn ìgbà yóò ti ju mẹ́rin lọ. o Saamu o ṣe gan mo appreciate ẹ o lè máa lọ o ṣe gan. rárá ṣẹ́ẹ̀rì bó ṣe wà yín sìn ẹ̀bùn yìí gbogbo nǹkan tí mo fi parí àti nǹkan tó wà nínú ẹ̀ tó máa fọ́ tẹ́ ẹ̀ bá kí ẹ fún pẹ̀lẹ́ tó rẹ́ mọ́ máa wò títí ayé ni 5-2 ni mo fi parí ẹ̀
àti wrapping paper àti nǹkan tí mo ra síbẹ̀ awo tún wo tàyé máa fi tán ni ẹ handle it with care 5-2 ni mo fi parí ẹ̀ tẹ́yìn náà bá fẹ́ ṣèṣe ọmọlúàbí sí mi dáadáa bí mi náà ṣe ṣèṣe ọmọlúàbí sí yín 10-5 lè máa fún mi má 500 ṣòwò mọ́tò mi lè lọ. it's like pé mi understand tó bá yẹ pé èrò lòun ṣe kó stop. bẹ́ẹ̀ sà. mo gbé gift wa mo dé dúpẹ́ lọ́wọ́ ẹ̀ that is it now kí ni mí ní kó tún fẹ́ gba owó gift. dáàdì ẹ wò èmi tí mo pé gbogbo pẹ́ fún ìbúra Sàámú yà á ti gba nǹkan ni. bọ̀dá mi báwo ni. kì í ṣáà ti gba nǹkan o mo wá appreciate wọn ni o mo gbé nǹkan wá fún ọ mo yọ sí. Sàámú máa lọ mo fẹ́ attend sábùrù mi máa lọ. mi ò lè lọ. ẹ máa gbà mí kẹ́ o gbé gift wa o fẹ́ wá present ẹ̀ fún mi mo dẹ̀ appreciate ẹ̀ at the end of the day wa ló ń fẹ́ gbowó gift. má gbà bọ́ ń ṣe nìyẹn èmi fún yín gift ẹ má fún mi lówó. bọ́dá Sàámú ẹ gbé gift wá fún yín ẹ tún fẹ́ gbowó. ní sùúrù ìbà fún ti wọn náà wo nǹkan tí mo gbé sílẹ̀ yìí pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ó mọ̀ pé mi ní ṣe nǹkan ṣá mo ní 5-2 ni mo fi parí nǹkan tó wà nílẹ̀ mo dẹ̀ nìkan fún mi ní 10-5 ṣó pọ̀ jù. bọ́dá Sàámú ẹ gbé gift wá fún yín ẹ tún fẹ́ gbowó. orí ẹ burú ni ó yá wèrè ní ìbà fún báyìí ká pàdé ń gbòòrò mi ìmọ̀ bí tó ti mọ̀ wọ̀n rí o èwo lójú tó kọ̀ǹtàn náà dánwó ìwọ́n kò ní destination ni kí ni mo tún wọn gbé léyìí ṣe bóyá kó support kíákíá kó owó jáde. mo dá mi lélẹ́yìí. ní ìtọ́jú ẹ o. ẹ mọ̀ kan tó máa ṣẹlẹ̀ ẹ fún wọn lówó ẹ̀jẹ̀ kan máa lọ. dáàdì ẹ fún wọn lówó ẹ̀jẹ̀ kan máa lọ. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ má ka ẹ má. so 10,000 ló fẹ́ gbà. 10-5 lè máa fún mi o 10,500 máa 500 gan kájà. wo mi ò ní 500 10,000 ni máa fún ẹ 10,000 ni máa fún ẹ. ẹ lè fún mi ní 11,000 gbà yẹn ẹ bá lè mọ̀ pé ó kára gidá mo ní 500 lápò màá fún yín ṣéǹjì 10-5 ni màá gbà sá. ẹ ṣe gan. èlò lélẹ̀. 10,000 ló wà mẹ́. ẹ jẹ mi 500 o ìbàfọ̀ sọ fún ọkọ lóyún tó parí màá sí 500 o ṣé wọ́n máa fún mi. ẹ wò máa gbà o kọ́dìn tó parí máa gbà o 500 tó kù yẹn o so ti bójú di 31st December 31st máa ráyè gan o máa rìn káàkiri ní o harvest day lọ́jọ́ yẹn máa ń jẹ́ fún mi o bẹ́ẹ̀ ni pé èèyàn kórè ọdún ìyẹn December 31st máa dọ́dọ̀ yín wá gbowó 500 ẹ jẹ mí máa wá gbà máa gbà ibà fún ẹ ṣe gan o kó tó dìgbà yẹn náà kò ní bàjẹ́ fún yín ipe ẹ̀fúnnú fẹ́ dọ̀ ẹ̀fínú fẹ́ dọ̀ ẹ fún mi ní owó yìí kò ní bàjẹ́ fún yín o ẹ̀mí yín á gùn ẹ gbà o ẹ wò ẹ̀yin ni mo fún inú bẹ́dúrúmù yín ni kẹ́ ẹ ti tú kẹ́ ẹ wá tilẹ̀kùn látẹ̀yìn ẹ má jẹ́ gbogbo àwọn ilé ẹ má yẹ kán rí wọ́n máa lọ jí wọn lọ́wọ́ yín o special sí mi o ni mo ṣe fún yín o a kú ọdún yìí o a kú ìdùn o ojú wa máa rọ́dún ẹ ṣé gan ẹ ṣé mo tún lọ bọ̀ mí o àkú ọdún yìí náà ẹ̀mí wá ṣe pẹ́pẹ́ ojú wa máa rọ́dún ẹ ṣé. Daddy, imagine o gbé gift wa really ni mi ò tọrọ gift lọ́wọ́ ẹ. bọ́dá mi yìí lè fà á. bọ́dá Sàámú bá yín lálejò èyí ti fún wọn ní excuse kan pé ẹbí àìfẹ́ jáde bọ́dá Sàámú bá yín lálejò nígbà tẹ́sù bá yín lálejò ni. so bó ṣe rí nìyẹn. bọ́dá Sàámú. irọ́ o bọ̀dá mi ẹ ti fowó ròyìn ẹ jẹ́ ká wo nǹkan tó wà nú ẹ tú jẹ́ ká wo 10,000 naira ọmọdé owó kọ́. ẹ̀bùn náà we stand it even kó wọ́ ọ̀tẹ̀ kó jù yẹn lọ gift la pé nà. kí lélẹ̀. ìgbá kọ́. tó fi ń kọ oúnjẹ. ọmọrogùn 10,000 naira. ayé bùrọ̀ Sàámú ò ní dá mi. àmì. ẹgbà. dáàdì kẹ́ ti fún mi lówó yẹn gan-an ẹ̀yin kọ́ ni ẹgbẹ́ àpótí kánsílọ̀ ní nǹkan bí ọdún bíi 5 sẹ́yìn tẹ́ ẹ̀ wọlé ìyẹn ní community òbí mọ́dẹ́dẹ́ ẹ̀yin kọ́ ẹ̀yin náà ni àbí àmì òràn tí kẹ pósítà yìí wà lábẹ́ bẹ́ẹ̀dì mi tẹ́lẹ̀ ń gbà yẹn tẹ́ fi wọlé ẹ mọ̀ ẹgbẹ́ oní heg lẹ́wà ẹ̀yin 3 oní lógó ẹgbẹ́ yín èmi ti fọ́ ẹ̀yìn yín o èmi mi ìjẹ̀kẹ́yìn yín bímọ bẹ́ẹ̀ ni ṣé èmi àti yóò jọ wọ taisí rí níbi 5 years ago ṣáà jọ wọ taisí
ẹ ṣe rántí àjọwọ́ taxi. ṣé ẹ sanwó taxi mi ṣé ẹ sanwó àbẹ̀ sanwó. mi sọ ní bó ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn. ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àti nǹkan tó ṣẹlẹ̀ sápò yín yẹn ìtòrí ẹ̀ lẹ́sìn wọlé mo campaign pa yín ládùúgbò wa ni pé wọ́n gbọ́dọ̀ dìbò fún yín torí ẹ háwọ́ má bẹ́ ẹ há ọwọ́ má bẹ́ ìgbà téèyàn bá dẹ̀ ti háwọ́ má bẹ́ ká tó yabẹ́ lọ́tọ̀ ká tó yọwọ́ lọ́tọ̀ ṣé nǹkan ò ní fún pọ̀. òun kú torí owó taxi. torí owó taxi àbí kílẹ̀ sọ ẹ̀yin torí owó taxi nítorí owó pure water èèyàn lùsì délígéètì ẹlòmíì ramọlúàbí fún mi ìyẹn Goldberg adé lóhun olówó mi olówó nítorí pé kò ra Goldberg fún yàn wọn á dẹ̀ jẹ́ kó lùsì bo local government yẹ ìgbà tí mo di ní pósítà yìí ni mo ti ń kàbẹ káàkiri bọ́dà ẹ lè wọlé secretary local government ọlọ́ngbọ́n ẹ má gbádùn tí yín jáde. no má dé kó lọ. babalájà àríra létà sọ ti gbọ́. no uncle ẹ wá kí ló ṣẹlẹ̀. ẹ wá ẹ má bínú ọjọ́ 5 years ago mo rò pé ó yẹ kí yẹn ti lọ ni. ẹ má disturb èmi o èmi láwọn èèyàn gidi tó jáwọn alálùbáríkà tí mò ń wá káàkiri o àwọn èèyàn tó ti ṣe mí lóore most especially àwọn èèyàn tó jẹ́ pé lówó tán wà nínú community wa àwọn ni mo appreciate òní mo appreciate wọn káàkiri ni o ẹ̀rígbó wo mo ń fún wọn káàkiri ni gbogbo àwọn olówó tó wà ládùúgbò kò sí tí mi ò mọ̀ community mẹ́wẹ́ wa èmi ni mo jọba bẹ́ẹ̀ mo appreciate àwọn èèyàn. mo wọ ọkọ bọ́dá Saamu ṣé mo gbadé. gbadé wo ń bẹ ṣe gbadé onírin ṣé gbadé contractor ni àbí tó ń tẹ yín. gbadé onírin ni. tó wà ní community kẹrin èmi ò súnmọ́ wọn dàpọ̀ ló máa ń ṣàkọ. no èèyàn gidi ní gbadé o ṣèbọ̀ rẹ̀ wa ni èèyàn gidi ni. kò máa ń gà pa. ṣẹ́rí gbadé onírin tí ẹ dárúkọ sí. kò sí lára àwọn tí mo fẹ́ fún ní gift o. no ẹ má wọrí ẹ fẹ́ bá a náà fún ní gift ni. ó ṣe dáadáa sí i. èèyàn gidi ni. èmi ò súnmọ́ èmi kàn máa ń rí lórí àpò máa ń ṣàkọ. no kò dẹ̀ wá ń ṣàkọ o èèyàn ti wá ni. kí bá yín fún ní gift. ẹ má bá a fún ní gift. ṣebí wọ́n mọ mi. àbá ó dẹ̀ mọ ilé mi. àbá mo bí sí lọ́wọ́ bá ìjọ tó Ọlọ́run jẹ́ kí n lọ dáhùn èèyàn mi lóhùn ìjọ tó Ọlọ́run. ẹ má wọrí bọ́dá Saamu. wà á rí mi àbí ẹ wá rí mi ní. ọ̀rọ̀ yẹn ti di contract o ẹ fẹ́ gbé contract fún mi nìyẹn ẹ má sanwó. kánsẹ́lọ̀ tí ò wọlé later. Damn! As in, I've mind my actions and movements. Sherry, mi ò lè wait kí bọ́dà Saamu sọ pé ká lọ sí competition yẹn. àwọn ọmọ tó máa ń ṣe bọ̀dá ìgbọ̀n ó kọ́ wọn máa fi tí wọ́n máa fi disturb mi èmi mo ní ìgbọ̀n ṣe fi kọ́ ọ̀tọ̀ fi disturb mi wọ́n á ní pé kí gbogbo akáwá jókòó sí bíbá yìí. kò yé mi fọba. nínú ọ̀rọ̀ dọ̀tún àwọn pè wà níbẹ̀ ká máa lọ ṣe. It doesn't matter. See, Bro Sam is the top dog. He's the nigga that got the food on the top chain. àwọn eléyìí tí ń dúró dé mi ike ọ́ọ̀lì dẹ̀ wá tuntun ike ọ́ọ̀lì tuntun ooo ó dà pé mo ìníyẹn nínú báàgì bí ìyẹn wà nínú báàgì mi kò sí wàhálà. rọ́ṣọ̀ àwọn nǹkan fún mi ò like ẹ mi ò like ẹjọ́ torí Ọlọ́run. èmi kò like ẹ. nonsense wo nìyẹn. ìgbà tí mo ń bọ̀ kí mo orí mi kí mo ń bọ̀ kí ló ń sọ padà. mo bá ń jà ọ́ máa wojú yìí o ẹ bá to try pẹ̀lú. bẹ́ẹ̀ni sọ́run olóṣì nonsense. ọkọ ẹkú ti kú sógun wèrè. Ṣé bọ́dà Saamu máa lọ síbi kan wá níta ló wọlé? ọdún yìí ayabo. Rasa! ọdún yìí àmì ọdún yìí ayabo. ọdún yìí àmì kéde. ẹgbẹ́ mi ẹgbẹ́rin Pèrègèdè la ó yè. Rasa! ọ̀dà mi kí ló wà ní àpò tẹ́gbẹ́dẹ́ yìí. ẹ má bínú orí yín pé o ẹlẹ́rìí ẹ̀yẹ́ ń kọ́. bọ́dà mi ó sáré jáde. ọmọ ojú yọ̀bọ tí mo ní kó wá bí ń kọ́ ìbàfò. ẹ wò bóyá ó nà. ń bọ̀ olùmọ̀yìn ní kí gbogbo yín kẹ́ ẹ̀ dúró báyìí. ẹ wò sẹ́ẹ̀rí ní àsìkò ọdún yìí ṣó ti yẹ ìyẹn sìn ó yẹ kéèyàn mọ rírì àwọn èèyàn nínú ayé ẹ̀ àwọn tó bá ṣe pàtàkì nínú ayé ẹ̀ kí ló máa ṣe fún wọn you appreciate them give them something and they will appreciate it. That is what I'm doing right now. ṣé ẹ béèrè ẹ mọ̀ ká béèrè lọ́wọ́ mi pé èwo níta kò ti mú un gbé káàkiri ó ṣe ẹ̀kan ilé mi báyìí mi.
Kó bẹ̀ jọ. Ọba wa. Ẹ̀bùn ni mo fẹ́ appreciate gbogbo yín ni fún tí ẹ ti ń ṣe. Alágo bàbá mi fún àdúró tiẹ̀. Ó bá mi nà yàn. Ó halẹ̀ mọ́ yàn. Ó fẹ́ máa jalè, mo ní ò máa jalè. Mo gbolè lọ́wọ́ ẹ. Mo gba ṣìnà lọ́wọ́ ẹ. Àtàwọn ọ̀wọ́ orí burúkú mi tọ́lọ́run ti kan mọ́ ẹ tẹ́lẹ̀ èmi mo yọ. Ó dẹ̀rì lẹ́ǹt gbà mo fún ẹ ní nǹkan yìí. Fún mímọ̀ rírì ìpa ẹ láyé mi lọ́dún yìí. Orí ẹ pé. Ó nìyẹn. Ó nìyẹn. Datu, my nigga, 100%. My nigga, 100%. I appreciate you so much. I appreciate you so much for your impact, for your patience, for your loyalty, for everything you have done for me this year. What can I give to you? Nothing, but just to appreciate you. This is for you. Yo! Bro Sam ain't no Father Christmas, but he guide the masses at heart. Ohun tó sọ òye mi bọ̀ kó jẹ́ dàwọn ẹbí ẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn fẹ́ your shibi. You are so wonderful to me. What can I do without you? You've been my backbone. Everybody, please, you can end this song with your shibi, baby. Okay? You have done so much for me. I cannot tell it all. Your shibi, baby. Anytime I need you, you are always there for me. Your shibi, baby. When I'm crying, I will see you. When I'm not happy, you will be there. Your shibi, baby. Oh, say your shibi. Nínú ọdún yìí, fún ìpà tó kọ́, nínú ayé mi, nínú ọdún yìí. This is for you. Oni, pẹlẹbẹ, títí ẹ náà wà bí. Fún ipa tó kó nínú ayé mi nínú ọdún yìí ẹ̀bùn ẹ̀rì Kele. ìjà bẹ́ẹ̀ gbàjà bẹ́ẹ̀ lọ́wọ́ mi orí ẹ̀ pé ipa ènìyàn nínú ayé mi lọ́dún yìí bẹ́ẹ̀ ni. ilé yóò dáa ẹ dé sí yìí ẹ wá dúró ẹbùtẹ gbé lọ́wọ́ àwọn yòókù ẹ wá fẹmi níjà bẹ́ẹ̀ nínú gbogbo nǹkan tó wà lọ́jà kò dáa. gbẹ̀gbẹ̀gbẹ̀ ni mo fún ẹ orí ẹni mo rábù mọ́ dìjà bẹ́ẹ̀. Olúkálùkù yín tẹ́ bá wọnú ilé yín lẹ̀ṣẹ̀ máa tú wò ẹ máa mọ ìyanu tó wà bẹ́ẹ̀. Ìwọ gangan fúnra rẹ bó ṣe wà yẹn tó bá dénú tó bá tú díẹ̀ tó wà rí nǹkan ńlá kan nídìí ìjà bẹ́ẹ̀ yẹn you will be surprised. You will be surprised. That is it. Bragadi. Èyí kan mi. Ṣé ẹ fẹ́ gbà nínú nǹkan tó wà bí àbí nǹkan tí bá máa fún yín kí n má ra mpọ̀ ẹ̀ kó jẹ́ nǹkan tó jọ ọdún ńlá. Yeda. Rosam. Yes. Ọba ẹ wá omi. Ṣé ẹ mọ̀ pé àwọn olówó kan wà ṣáà tó jẹ́ pé wọ́n ní owó yìí. Wọn ò ní ronú nǹkan báyìí dípò kan tẹ̀ máa ṣe. Wọ́n ní ro. Ọba. I will forever be loyal to you. You will forever be loyal to me. Thank you so much. Thank you, my boy. Thank you, my boy. Oh, Saamu. This is so amazing. Every time I come and dazzle me, I come and amaze me. This is so wonderful. Thank you. Oh yeah, I get Bellato, Mrs. Wonderful. Mrs. Wonderful, I want you to return. You know, I've stretched the hand of my love to you. Mo fẹ́ kí wọ́n náà fún mi ní nǹkan padà lórí nǹkan tí mo fún ẹ má gbowó lórí ẹ̀. Ẹ náà ṣé mi ò rárá pé bébà? Exchanging time láwa ni mo sọ fún yín irú àsìkò yìí tó bá appreciate èèyàn tí bá fún ẹ ní nǹkan ìwọ náà fún mi ní nǹkan padà má fún mi ní kankan èmi ò fẹ́ èmi níra pé pépà lé tó pọ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fẹ́ mi lówó èmi àlọ́fíà kan tí mo fẹ́ rà ẹ jọ mo ti fún yín bẹ́ẹ̀ yẹn sọ́rí wọ́ọ̀tì kan tó wà lọ́wọ́ yẹn wọ́n o wà fún mi lówó mo mọ etí màá gbà lọ́wọ́ ẹ. Mọ̀dá mi ẹ̀mí ilẹ̀
adúlùkọ ra nǹkan gidi fún yàn ẹ má bẹ̀ mí ní ìjàmbá ṣé mo máa tún fún yín lówó owó kí ni. mo rò pé orí ẹ burú ni mo rò pé o ṣí èrè ni màá dẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa parẹ́ ṣé ẹ fẹ́ ká fi jà wọnú ọ̀tún tuntun ni wèrè ní ẹni. ìjẹta oníjẹta bí kò ló pariwo òṣì tó pariwo tó lóò ní jàbẹ́ ò ní jàbẹ́ mo dẹ̀ lọ sọ́jà mo lọ́ra jàbẹ́ fún ẹ torí mo mọ̀ kó ló ń jẹ ìyà mo dẹ̀ rárá pín pépà mo fi rẹ́pù díẹ̀ fún ẹ àti jàbẹ́ àti rẹ́pù pépà yẹn owó tí mo gbà lọ́wọ́ ẹ tó bá fi ṣe nǹkan ọdún fẹ́mi náà padà 2,500 ní. bọ́dá mi ẹ̀mí nẹ. mo mí ni ẹ o. mi ò ní ìjàmbá ẹ̀yìn àbí kí n kò. àti rẹ́pù pépà mi. mi ò ní anything mi ò ní anything. wọ́n wọnú léyìí ó ní sílẹ̀ ìmọ̀jú wà nínú òun. Rosam, but my mind feels empty. Oh, empty. Àtẹ̀kọ́ mo ti ń kàn kó, I can't, it's empty. Àbórí eléyìí ò pé empty ló wà bẹ́ẹ̀ empty kìíní ló wà nù ẹ̀ empty ni orí ẹ̀ ò pé kí ló fẹ́ kí n fi síbẹ̀ tẹ́lẹ̀ má lọ waste owó máa fi ra kan fún ẹ wrapping paper nìkan ni mo dààmú fún ẹ empty wo bí ike oil ló wà ń bẹ̀ láì ní mọ́tò ike oil ni mo lò mo rí ní orí àkìtàn mẹ́rin mo ti rí ni mo fi ra pọ̀ ẹ̀ má gbowó wrapping paper orí ẹ̀ ti dàrú ó ló yà àní mo pè ní ìjẹta ni mo ń pè kò dà mí lóhùn ìyá ẹ̀tàn dìbọ́tù láti gàbọ̀ àtòun náà ti yẹ ń ta fùfú gàbọ̀ ìyá ẹ̀ ló lọ dá lóhùn jẹta má fojú ẹ̀ má fi hàn mọ́. èmi náà ń sọ mo sọ pé kí ni ìyẹn ti àbí ṣé mi ni mi gbé dáadáa ní bá mi wò ó lọ síbí kò sí kankan nù ẹ̀ bọ́dá mi kí ni ìyẹn ti. àwọn ọlọ́pọlọ empty méjì empty box ni mo gbé fún yín empty box ni mo ráàpù fún ẹ dọ̀tòrí ọ̀nà wàá dé farabalẹ̀ èmi àlọ́ra kan lọ́jà màá wá ráàpù ẹ̀ fún ẹ empty tọpọlọ ẹjẹ ni mo ráàpù fún ẹ bọ́jà ṣe wà lọ́wọ́ ẹ yẹn 3-2 ni. 3-2 owó kí ni ẹ wọ́n mi ò fẹ́ wọ́n bóyá ṣe gbà kọ́ ẹgbẹ́ ti kìíní fún mi ẹ sọ pé. bílẹ̀kẹ̀ ó ṣọmọlẹ̀. iye gift yẹn sọjọmọlẹ̀ kò kàn yín o ó ṣọmọlẹ̀ kò ṣọmọlẹ̀ o 3-2 ni màá gbà ẹnì kan ṣo ló wà bí tí nǹkan tó gbé dání tí nǹkan wà nínú ẹ̀ ó ní ìyẹn alágo ṣé fi stick ẹyọ kan ṣo ló wà ń bẹ̀ irùngbọ̀n yìí mi ìfẹ́ kó bá mi wọlé sí à mi lè máa dẹ́rù gbọ̀sí kó lọ máa dẹ́rù gbọ̀sí kó dẹ̀ máa tẹ̀lé mi wọ́n ní dọ́bà lù mẹ́wẹ̀ẹ́wà mọ̀ Saamu. lo gbogbo ẹni bá fẹ́ máa tẹ̀lé mi kó má lo style. Saamu. orí ẹ̀ bàjẹ́ ṣé bínú gbẹ́ ṣe rí tẹ́lẹ̀ ní wèrè o ló ń dẹ́rù gbọ̀ngàn torí tèmi. ìjọ ìsìn máa change gan. ìjọ tí Jésù bá dé. lẹ́kẹ̀rẹ̀ bóyá ẹ bá mú mi. mo ní ẹ bá Saamu ẹ má dì mí mú ẹ má dì mí mú Saamu ẹ má dì mí mú ẹ má dì mí mú ẹ má dì mí mú bá mú owó mi tèmi bá mi o máa ṣe é léṣe. kí lè mọ̀ pa serious ẹ wò ẹ gbà 200,000 naira lélẹ̀. 200,000 ló wà ń bẹ̀rẹ̀. kí ẹ fi lè mọ̀ pé àṣírí. Babalájà. bọ̀dá Saamu ẹ fọ́. Babalájà ò fún mi 200. 200,000 naira yẹn. láì ṣe pé o fẹ́ ra ọtí sí bashba nílàrú kò fún mi 200. ìwọ àtàwọn bíi drinks lè appreciate jù o fún mi 200. bọ̀dá Saamu èyí kò ń ṣèyàn kékeré. bọ̀dá Saamu ṣe rí 200,000 tẹ̀ ń wò yìí èmi ni mo initiate. exactly. mi tẹ sọ lọ́jọ́ sí pé. tó láhùn tó sanwó taizí mi ní gbàgbé àmọ́ 200 ó ti fi fọ́ọ̀mátì brain mi èyí ni ẹ̀rọ tí pé mi àtẹ́jọ́ wọ taizí rí ó dà pé mo ṣe rí ẹ̀ for the first time ní ẹ̀ńdẹ̀ fún mi 200,000 naira mo bí àpótí councillor ló gbé gbà yẹn gbé ti governors ó lè má jẹ́ ti state yìí o àmọ́ gbé àpótí governor tó bá lè jẹ́ ti state náà ní ṣọlá tó wà ń bẹ̀ jẹ́ kó lọ́dún mẹ́jọ tán ó lè jẹ́ kó lò 12 ẹlòmíì lè wà ń bẹ̀ bọ̀ gbàpò tí gọ́vnọ̀ máa dìbò fún ẹ. ẹ wò bọ́dà Saamu gift yìí afẹ́kẹ́ bá present ẹ lẹ́nu. fún Gbàdé. Gbàdé ó gbọ́dọ̀ gbà lẹ́nu. máa gbé fún mo trust yín bọ́dà Saamu. ó sì wà náà ó yà wò ẹ wò mo sọ fún yín pé mo busy tẹ́lẹ̀ ní ìlọ́bì kankan lọ́dọ̀ Gbàdé onírin ẹ wò Ọlọ́run ṣé má bá ń lé. mo wà nílé tó bá délé ẹ má bá ń lé ó wà nílé. mo fẹ́ tọ́jú owó ìsíbí ni o. Ọlọ́run ọjà ní ẹ̀mọ́ tẹ̀ máa ṣe fún mi tẹ̀ máa ṣe fún mi ṣé ẹni mọ́tò yìí tẹ̀ gbé wá yẹn ẹ máa fi drop mi very close to the street of Gbàdé kò ní rí yín o ẹ̀kọ́ drop very close so màá lè tasẹ̀ kankankan débẹ̀ ṣebí tí n bá ti débẹ̀ kí n dárúkọ Babalájà pò ló ní gift. no ẹ má dárúkọ wa ṣẹ́ni tó bá ti tú gift yẹn orúkọ wa ti wà ń bẹ̀. ó ti wà nínú ẹ̀ ẹgbọ́n lọ́pọ̀lọ́ bí àṣàyà oyè ẹlẹ́pọ̀lọ́ ẹgbẹ́mi 200K. bọ́dá Saamu ẹ tiẹ̀ dúró ná ta lè ń béèrè àti pé kí lè wá ń bíbá. ẹ ò rí wèrè
àìtètè mọ́lẹ̀ tó lè mú lóko kí ni wọ́n rọjú wá bí babaláku bàbá ìwọ máa mọ orú èèyàn tó gbé bí olójú yíbò. nílé ẹ̀gbọ́n mi ló ní bí báyìí. ẹ̀gbọ́n ẹ̀ wo ló ní bí. ẹjọ́ olóòrà Sàámú kò sẹ́ni tẹ́ ẹ̀ mọ̀ ni àfiṣe ni. àfiṣe ni kí ni àfiṣe ni kéèyàn popular. ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́ sá ẹ wá sá. bẹ́ẹ̀ ṣe ń wọlé bọ̀ mo tún wìn látòjú wíńdò ṣé àwọn kọ́ ni bàbá Sàámú. èmi jò ń jẹ́ àṣà àwọn olùgbà Sàámú. èmi nìkan ni ọba gbogbo community mọ̀wé wa káàkiri sá. ẹ jókòó bàbá Sàámú lé mi. after you. mo ní àlejò instead of kó work for àwọn ní drink abẹ́ ní tìǹtọ́ lè munch on mo ń bá wọn rojọ́. ẹ̀gbọ́n tí bá wọ́n fáwọn ní drink àtóúnjẹ bọ̀dá Sàámú wọn ò ní gbà lọ́mọ wọn ò ní jẹ. látàwọn ọ̀tá àtijọ́ wà bí sófin kankan lọ mi ọ̀gá kò fi kankan lọ mi o alábòsí ni o gbogbo nǹkan tẹ̀lé ni kó fún mi yìí tó bá ń lọ ẹ chẹ́kì báàgì ẹ̀ ní kí security wò dáadáa gbogbo oúnjẹ àtọ́tí wọn á ti dì sí láìlọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wọn á ti jù sẹ́yìn fẹ́ǹsì ibẹ̀ náà má ti lọ gbé ẹbí wọn dáadáa o. àbúrò mi ni àbúrò ni kò jẹ́ yín rún ẹbí wọn o. excuse me. àti pẹ́ẹ̀fù àtọwọ́ wọn á ti jí orí. tán wọ́n bá ṣẹ́rù jẹ́ ẹ má bínú ọjọ́ ṣe rí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ó ní mo ti wò pé àwọn wo ni wọ́n ṣòro fún mi àwọn wo ni mo pass through àwọn wo ló pass through mi àwọn wo lájọ ní engagement papọ̀ ẹ mọ̀ pé láti January títí di December ẹni tó bá ṣe nǹkan pàtàkì nínú ayé èèyàn ó yẹ kéèyàn appreciate ẹ most especially fẹ́ parí ọdún tó o bá tiẹ̀ lẹ́bùn o lè sọ fún pé thank you for being part of my life this year ó ní mo ṣe wá ń gbìyànjú Ọlọ́run wá kẹ́yìn mi èmi ti ra gift jọ ẹ bá gbọ́ iye tí mo fi ra gift ẹ bá gbọ́ iye tí mo fi ra gift àwọn gift tí mo ń fún àwọn èèyàn tí mo bá fún yàn kan báyìí o máa lọ gbé sínú show glass mi tí àwọn máa wò so ó ní mo ṣe wá wò pé ẹ̀yin mo gbọ́rọ̀ yín fún oore tẹ́ ẹ ti ṣe àtàwọn nǹkan tẹ́ ẹ ti ṣe ní community mi ò sùn mọ́ community dáadáa wọ́n fi yẹ̀yìn aṣọ́rẹ́ lè mi wà ó ní gift tí ìlú àfẹ́ mi. For me. Hey, my father. Oh my father. Hey. Nǹkan ńlá ni. Wow. Gift is yín ni. Ṣé ẹ mọ̀ mi tẹ́lẹ̀ ni? Mi ò mọ̀ yín tẹ́lẹ̀, àmọ́ ìròyìn yín tí mo gbọ́ kọ̀pọ̀ street mo gbọ́dọ̀ ṣòro kan. Ẹ wò pé mo ní ọlá, ẹ wá wò pé nínú kékeré tẹ ní kẹtù ṣe. Ẹ tí mo kékeré mo ní, bẹ́ẹ̀ ni ẹ ṣe mo fún mi. Èmi náà fẹ́ jọyìn lójú. Yes. Okay. Sáré ronú. Okay. Kí ni mo ní ìdó, kí ni mo lack, kí ni mo fẹ́. Ẹ sọ kí ni yẹn, ẹ sọ fún èmi, èmi á dẹ̀ ṣe fún yín. Òbírú kan fẹ́ bá mi ṣeré mo worst. Mo bàjẹ́ lọ́mọ, ẹ má bí mi ní nǹkan tí mo fẹ́. Mi ò lè pẹ́ ń bí, ẹ jẹ́ kí n máa lọ. Ẹ má worry. Ẹ sọ kí ni yẹn, èmi fẹ́ ṣe fún yín. Nǹkan tẹ́ fún mi yẹn, mo bí mo ṣe appreciate ẹ̀ ṣá. Àìsà tẹ́ bá fún mi láyè dáadáa mo lè ní irú ilé Mike Adenuga tó wà ní Banana Island ní kí mo fẹ́ yẹ́nì pé mo ti ń tẹ́. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ẹ̀rí pé ti pẹ̀ yẹ́nì náà ẹ chéjì ẹ rí. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Kélékè ra Prado fún mi 2023 ẹ̀rí pé mo ti ń tẹ́. Ẹ mọ nǹkan ẹ fún mi fún mi báyìí ẹ fún mi màá surprise yín fún ara mi. Máa dá nọ́mbà yín sórí fóònù mi. Account number mi lè máa rí gbẹ̀mí. Ẹ̀dá ẹ ṣe gan-an ẹ ṣe ẹ̀yin rè ẹ̀yin ẹjọ London ẹ send ẹ sí mi torí nọ́mbà tí mo fẹ́ fún yín ni mo ń lo WhatsApp. Ẹ ṣe màá send ẹ sí yín. Káì ẹgbẹ́ sá. Ẹgbẹ́ fún mọ́tò. Fún mọ́tò. You are so nice. Fún mọ́tò. It's nice jù. Ẹ ṣe gan. Máa pè yín fún ara mi. Wọ́n ti yanjú everything. Ẹ ṣe ẹjọ́ ṣe rí irú nǹkan báyìí bedroom yìí ni kẹ́ ẹ ti tún kẹ́ ẹ ti yẹ̀ wò àwọn ọmọ ṣóṣòṣò tó ń lọ káàkiri ẹ má jẹ́ kán rí ẹ̀bùn yẹn special gift ló máa jẹ́ fún yín ẹ̀rí accelotape àfi cross ẹ̀ pa. This is awesome. Thank you so much. Awesome girl. Thank you so very much. Mighty girl. Kí ló rí bẹ́ẹ̀? Sàmì tí rí nǹkan kan bẹ́ẹ̀ sàn. O rí nǹkan kan. Bẹ́ẹ̀.
Mr. Man. What is this? What is what? What is this? Kí ni what is this? Ẹ wá sílé mi ẹ fẹ́ search lé mi. Mo fún yín láyè kẹ́ search ẹ ti tú gbogbo rẹ̀ ẹ ti tọ́ ní upside down ọ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ what is this? Gbàtẹ́ dé mo sọ fún yín pé wọ́n present mi ní gift yìí ni. Kí lẹ tún fẹ́ gbọ́ lẹ́yìn yẹn? Hey, Mr. Man, ẹ farabalẹ̀ now. Question ló ṣì ń béèrè lọ́wọ́ yín. Òun yín ti ń lè now. Èmi náà ò bá yín jà. Can you imagine? Agbófinró ni so mi ní láti bá yín jà. Mo explain ara mi fún yín ni. Bọ̀ Yorùbá lẹ́yìn sọ wẹ́rẹ́ tẹ ọmọ 90 kíní kan ní. Because gbogbo wọn kíní láti miss. Yes, when I saw this, mo appreciate ẹ pé wọ́n ti ẹ̀ fún mi ní gbà kọ́ ọmọ orogun. So ẹ bá ń bèrè lọ́wọ́ pé kí ló tó ṣe máa fún mi ní gift. Ṣé mo máa sọ fún ẹni tó fẹ́ fún mi ní gift pé nǹkan báyìí ló máa fún mi ni? It's the effrontery for me. No, it's the audacity. Can you imagine this man? Because of your position or what? Because of your position. I was right based on information. Pé ká wá search ibi báyìí. And the real items in ibi báyìí for now. And we're asking for an explanation and we woto. Anyways, we are not here for tit-tat. What you do is you follow us to our station. Tebade station yẹn, Emamo Alpha. Please pick those items and move. Can I have my phone? Tebade agowa, Emma gba phone yín. Ẹ pack koto wa lórí table yìí kẹtẹlẹ wa. Mr. Man, stand up. Okay. This way. Ẹ já bọ́ sí kọ̀rọ̀ dáadáa ká lọ sọ̀rọ̀ yẹn. Mi ìfẹ́ kẹ́nikẹ́ni gbọ́ ni. No, a lè sọ̀rọ̀ níbí báyìí. Ẹ ṣọ́. Kò sẹ́ni ọ̀rọ̀ tí wọ́n gbọ́ wa. Ṣẹ́rí gift tí mo gbé wá ìsà. Okay. Ọkàn mi ò true sí sà. Ẹ̀yin lẹ gbé wá fún mi náà. Bẹ́ẹ̀ ni àwọn kan ló gbé fún mi pé kí n gbé wá fún yín. Àmọ́ tó rẹ̀ ti wá nice jù. Ẹni tó gbé gift fún mi àwọn tó gbé fún mi 200,000 fún mi pé kí n wá fi gbé fún mi. Are you serious? Yes. 200,000 kó fún mi gangan pé àwọn fún mi lọ́fẹ̀ẹ́ pé kí n wá fi gbé gift fún yín. Mi ì dé mọ nǹkan tó wà ń bẹ̀. Èmi mi ṣáà sọ pé ọkàn mi ò ṣáà true ọkàn mi ò true kò true sí gift. Ó ní nǹkan tó ṣe mí. Are you telling me pé kò ń ṣẹ̀yin lẹ present gift? Ṣẹ́rí tó wà níbí gbogbo tó wà níbí èmi ni mo present ẹ̀ fáwọn èèyàn. Àwọn gift mi dẹ̀ wà ń bẹ̀ ìdè ìgbà kan amọ̀rọ̀gùn òwúrọ̀ṣọ́ ìṣáná ṣúgà iyọ̀ ayọ̀lápàlóyà gbogbo àwọn nǹkan tèmi nínú bí tí mo package dáadáa nìyẹn tí mo fi ń appreciate àwọn èèyàn. Mo ti ẹ̀ ṣe gbọ́ ti Ayọ̀lá Pando. Ọmọrogùn ìgbà kan ìṣáná iyọ̀ zip bẹ́ẹ̀ni shade bẹ́ẹ̀ni ẹ fi appreciate àwọn èèyàn. bẹ́ẹ̀ni sá. For the whole year. Ohun tí mo lágbára nìyẹn sá. 365 days. Bẹ́ẹ̀ni ohun tí mo lágbára nìyẹn sá. Àwọn kan ló wá gbélé fún mi pé kí n gbé fún yín sá. Bẹ́ẹ̀ni àwọn kan ló gbé fún mi wọ́n package lọ́dẹ̀ fún mi 200,000 naira pé kí n gbé fún yín sá. 200,000. 200,000 ni ẹ̀mí mi wà dùn sí ẹ̀mí mi kedere mi ò kì í jẹ́ ẹ̀mí mi níyàn ẹ̀mí mi ṣàní kí ló wà bẹ́ẹ̀ kí ló wà bẹ́ẹ̀ ó ní. Ó yẹ jà. Ẹ jà. No ẹ̀yin lẹ máa jà ẹ̀yin náà fi perí ẹ̀ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ̀jọ̀ tó lọ ẹ bá mi jà lójú mi. Brasamu ẹ̀yin lẹ gbé wá ẹ get ẹ̀yin lẹ gbé wá ẹ̀yin tẹ́ gbé wá náà ni kẹjà. Ẹ̀yin náà fi perí ẹ̀ ẹ̀yin ni mo rò kẹ̀kẹ́ ìjà sá. Èmi wá kájọ wo nǹkan tó wà bẹ́ẹ̀. Èmi wá ń wò pé ẹni tó bá mọ àti wáyé olúnàgún ló máa mọ àti lọ ṣe get ẹ̀yin ní kẹjà. Tí mi lọ ní àbádẹ́ tí ń pòwe báyìí ó ti sú wọn ni. Ẹ̀mí mi ni ò kàn true sí ìdánwò fún yín náà ẹ̀ sásẹ́yìn ni. No kí n lè rí nǹkan tó wà ní ọ̀dàdà. Rárá èmi kò no ẹ̀mí mi ni mi ò ń jẹ́ ẹ̀mí mi níyàn ni o mi ò gbàjá mi mú ti ní ọ̀lẹ̀ pa ni ó ní sọ fún mi. Sọmọkẹ́ láìkì sẹ́mu ni abẹ máa ń jẹ̀ tú gbà pé àmàlà láfúrè wọ́n wá ṣe kéékèèké lẹ́yìn ò lè yọ yín. This is powder. This is cocaine. Cocaine. Àwọn wo ló gbé kíní fún yín gangan? Mo sọ bẹ́ẹ̀ ẹ̀mí mi ò true sí gift mo sọ pé tẹ́mi mi bá ti ń ṣe báyìí mi ò fẹ́ fẹ́ mi jiyàn kí ló ṣẹlẹ̀. Ta ló gbé kíní fún yín? Tó ẹni kan ṣojú mo mọ̀ nú wọn babalá. Ẹ sọ̀rọ̀ náà. Ẹ ṣàwọn ohun lẹ́yìn mọ̀ àwọn lẹ́yìn mọ̀ èrò ń bà mí. Àwọn tí mo mọ̀ kọ́ ló máa determine àwọn tó gbé fún yín ṣe bẹ́ẹ̀ lẹ́mọ̀ tó gbé fún yín. Ayé burú tó bá mú mi lọ́nà nǹkan fẹ́ set me up set me up. Ẹ ṣá ẹ mọ̀ tí mo fẹ́ kẹ́ ṣe ọ̀gá ẹ má pretend pa ni o níbi tí ọ̀rọ̀ dídúró ẹ fi ara balẹ̀ ẹ má pretend pa ni ọ̀gá ìtọ́jú náà ṣe lè ya. Ya. Kẹ́ ẹ sá lọ lásìkò ẹjọ́ kìíní ìgbà mi lẹ́rù mi ìmọ̀ tó lè ṣẹlẹ̀ ní time ẹjọ́. I can't leave house today mo ní important meeting láti attend sí lẹ́ni now. Lẹ́ni
Ọlọ́run ní kéde àbọ̀ pé kokéènì ní èmi ò mọ̀ kálẹ̀ mi ni wọ́n gbé fún mi ní mọ́ àgàgà kò lọ tó bí 15 èmi máa gbómi kaná straight ni máa rò bí ìsẹ̀mọ̀ ni bàwá wéwé dú burúkú máa jẹ́ gidi àbí kí lọ pò bí custard máa pò bí custard máa ra kàrà sí máa mú nìyẹn èmi ò mọ̀ pé kokéènì ní wọ́n lè ṣe kéékèèké ṣé bó ṣe rí rè. ó nìyẹn o Ọlọ́run ló yọ mí Ọlọ́run ló yọ mí Ọlọ́run ló yọ mí Ọlọ́run ló ní kí n smart o. Wow. Ilé ayé le gan. Kí ló dé tó jẹ́ pé ìwọ ló wá gbé cocaine lọ sí ilé ìtọ́dọ̀ ẹ̀? Ọ̀gá ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ àwa la dáhùn àwa la sọ́la explain bó ṣe jẹ́ èmi ṣe máa gbé cocaine lọ ní gift náà gbé fún mi pé kí n gbé fáwọn tí mi ò mọ̀ pé cocaine ló wà nù ẹ̀ tẹ́mi ò bá smart enough tí mi ò bá wise upstairs ṣé mo pé inú àkóbá ní ìbáwá báyìí àwọn olórí burúkú ló gbé kiri fún mi èmi tára bí o balẹ̀ tí máa ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ mi kí lọ gbé lọ lé kọlọ́pàá lọ ká mi mú wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ parí wọ́n ṣàpariwo lébi pé kí n gbé lọ lébi gangan ló ń sọ fún mi àárọ̀ yìí pé kí n gbé débẹ̀ gógógógó 200,000 fún mi ìyẹn ló kàn mí fi sọ pé kí ni yóò true wọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti gbé fún ẹ̀mọ̀ kò lówó ni wọ́n olówó ni wọ́n wọ̀n ní ìyẹ̀wò wọ́n kàn gbé àìmọye gift tó gbé fún wọn wọ́n kàn gbé sẹ́gbẹ́ kan aṣọ fẹ́ fi kó bá wọn ni tọ́ba wá arrest wọn bẹ́ẹ̀ ṣe wá arrest wọn yìí ṣé wọn ò ní sọ pé ta ló gbé wa. ok àwọn wo ni àwọn lọ gbé fún ẹ. àwọn ọ̀rẹ́ ẹ̀ ní ìkọ́nù wọn ti contest rí ìkọ́nù wọn dẹ̀ ń gbé. ẹ dẹ́rùkọ Mr. Man ṣé ẹ dárúkọ wọn ni wọn lórúkọ ni àbí àwọn tó gbé gift fún yín ẹ̀sà ó yà pé set up máa gbá etí yín o. mo ti sọ fún yín èwo ni gbá etí mi bẹ́ẹ̀ ń ṣe yan. àwọn wo ni sọnà àwọn bí tó dé yìí. àwọn tí wọ́n mọ̀ ní wọ́n mọ̀ wọ́n dáadé ẹnìkan wà tó ń pè ní babalájà láàrin fayé hàn mí lórúkọ ẹ̀ ìkejì tó contest tí ò wọlé onílékè ojúlárí àwọn méjèèjì yẹn. These are my friends. Your friends? My childhood friends. All right. àwọn ti lè mọ̀ wọ́n ní ẹ̀ àwọn tó gbé ní. No, just don't worry. Ẹ mọ̀ wọ́n. Lékè. No problem. Ẹ dá mi lóhùn nǹkan tí mo ń béèrè lọ́wọ́ yín. Ọ̀gá, ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ kó dáríjì wa ni. Ṣé nǹkan tí mo ń bi yín léèrè nìyẹn? Correlation wo ló ní pẹ̀lú question tí mo béèrè? Ọ̀gá, èmi máa sọ̀rọ̀. Ọ̀bọ tó jókòó ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ òun ló fà á o. Ṣẹ́rí tí Ọlọ́run bá gbéyàn ga àbí tí Ọlọ́run bá fìyàn sípò tó dáa tó make sense èèyàn máa ṣọ́ra ṣe ni. Ẹ tún wá rí ẹ̀yìn àgbà náà lẹ pa lóore pé tí iṣu ẹni bá ta èèyàn máa ń tọwọ́ bòjẹ́ ni. Téèyàn ò bá fọwọ́ bòjẹ́ àwọn tẹ́bí pa wà ń gbòòrò tó yẹ pé ọwọ́ yẹn gangan làwọn fẹ́ dìímù tó fẹ́ gé jẹ kí bọ̀ bọ́ ìbó ṣe wà yìí ọ̀rẹ́ wa ní nà ọ̀rẹ́ wa ní tó sọ ó máa bó ó máa sọ fún àwọn yìí pé lájọ́jọ́ ti bí òun o ìyà kankan ò jẹ òun rí òun ò dẹ̀ ní tọ́yà ọ̀tí tó máa fi jáde láyé kí ló dé lórí kí ni ọ̀rẹ́ dẹ̀ lápè gbogbo wa ọ̀rẹ́ lápè wa. Tó ṣẹlẹ̀ nìyẹn. Okay, is that why you set him up? Ayé le gan o. Big people like you, so many people like you. Tí ò bá jẹ́ ọlá man yìí, bẹ́ẹ̀ bá ṣe kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni pátápátá nìyẹn. Ẹ sà, áńgẹ́lì ni mí nínú èèyàn o, ó ní ìtọ́lọ́run fi ṣe o, Ọlọ́run tọ́jú mi di 102 tí máa fi kú tí máa fi lọ ní o, tí máa lọ fi bá àwọn èèyàn mi gángan, àǹgẹ̀ Rúliel, àǹgẹ̀ Gabriel, àwọn èèyàn mi gángan nìyẹn o. Ẹ ṣé gan. Okay, thank you. So, ń tẹ́ nìyẹn ó wá fi hàn pé bí mo ṣe ń wò yìnyín bàbá ńlá kù bẹ́rọ̀ ni. Ganu a kì í ṣe bẹ́rọ̀ alọ́ra ni alọ́ya ni. Ọ̀gá àwọn ló ti sọ fún yẹn alọ́ gbàǹbì kan lára fún wọn lówó so láti fi set up. Ẹ lọ rẹ́ǹtì ẹ̀ láti fi set ẹnì kejì yín up. Okay, tẹ́ ẹ̀ bá ń ṣe bẹ́rọ̀ kí lẹ ṣe mọbi tán ti ń tà á ṣẹ́rí ẹ máa mú mi débẹ̀ ibi tẹ́ ti lọ gẹ̀ẹ́tì ẹ̀yẹn ẹ máa mú mi débẹ̀ àtẹ̀yìn àtẹni tí ẹ rà lọ́wọ́ ẹ̀yẹn tẹ́ fẹ́ fi destroy human being bí ẹgbẹ́ yín ìgbà tẹ́ bá dé court ẹ máa lọ yanjú ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ nìyí. Okay, David. Yes, sir. Take them out of here. Yes, sir. Gentlemen, respect yourselves. Please move. Okay. Get away from here.
ṣé níbi tí ọ̀rọ̀ dé ẹ ní láti take care easy gan ẹ máa ṣọ́ ẹnu yín o ìyà ò jẹ mí rí mi ò tọ́yàwó rí mi ò dẹ̀ ní tọ́wò láéláé ẹ mọ̀ yí pé ọ̀rọ̀ ìgbéraga ni especially lójú àwọn tí ò ní tóyín bí ìgbà tẹ́yìn yọ̀ wọ́n ni. ẹ sà ọ̀gá bẹ́ẹ̀ ni ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wọ̀ èèyàn dáadáa ni wọ́n lóòótọ́ àmọ́ kí nìyẹn fẹ́ wà nú ẹ̀jẹ̀ wọn lóòótọ́ torí first time wọ́n máa rí mi tó sọ pé nínú wọn bá tẹ́ ẹ ní ẹ̀tún wá ṣe mí lóore báwo ni ìmọ̀kàn wọn bá ní mo ní ọ̀tẹ̀yàn dáadáa ni wọ́n bá wọn sọ̀rọ̀ bí abiyamọ. irú àwọn nǹkan báyìí tí ọlọ́run bá dáyàn sí tó bá dá yín bó ṣe dá yín ẹ mọ̀ pé tíṣù èèyàn bá ta èèyàn máa ń fọwọ́ bò jẹ ni. tíṣù èèyàn bá ta àǹdọwọ́ bò jẹ ni ẹ káre láyé sí wọ́n ń gbé sábẹ́gẹ́ ni àwọn obìnrin wọ́n á túrò báyìí wọ́n á gbé síbẹ̀ tó bá lọ́pọ̀ lọ́nú ẹ̀ á dàrú bò ọwọ́ ìtọ́wọ́ ẹ̀ bá lọ kúrú ńkọ́ bíi baby student báwo lè fẹ́ dọ́wọ́ bò ṣùjẹ́ àbítọ́lẹ̀ ẹ̀ lọ kúrú bí ààrẹ jan kò lè rí bò jẹ wọ́n máa gbé sábẹ́ gọ̀gọ́ ni. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi.